Tinubu pàṣẹ gbígba owó orí tuntun lọ́wọ́ gbogbo onímọ́tò lọ́dọọdún. Bí kò bá sí àyípadà kankan láti ọjọ́ kìíní oṣù keje ọdún 2023 yìí, àwọn onímọ́tò pátá ìbáà jẹ́ ti aládàáni tàbí ti iléeṣẹ́ títí kan èyí tí wọ́n fi ń gbèrò yóò bẹ̀rẹ̀ sí í san ẹgbẹ̀rún kan náírà 1000 naira lọ́dọọdún sápò ìjọba àpapọ̀ láti lè gba ìwé ẹ̀rí èmi ni mo ní táwọn eléèbó ń pè ní proof of ownership certificate. Àìjẹ́ bẹ́ẹ̀ ìjọba yóò fọwọ́ òfin mú wọn. Owó orí jíjẹ́ oní nǹkan yìí kì í ṣe fáwọn onímọ́tò nìkan. Wọ́n ní gbogbo ẹni tó bá ti ní nǹkan ìrìnnà pátá ló gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí í san owó náà sápò ìjọba títí kan àwọn oníkẹ̀kẹ́ márúwá àtàwọn ọlọ́kadà pẹ̀lú. Kò sì tí ì dájú bóyá ọ̀rọ̀ náà yóò kan àwọn oníkẹ̀kẹ́ àfẹsẹ̀wà náà. Níbi tọ́rọ̀ náà lágbára dé, orí nǹkan ìrìnnà kọ̀ọ̀kan ni ẹni tó ní yóò ti san owó orí tuntun yìí, léyìí tó túmọ̀ sí pé ẹnìkan tàbí iléeṣẹ́ kan tó bá ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì àti kẹ̀kẹ́ márúwá mẹ́ta pẹ̀lú ọ̀kadà kan gbọ́dọ̀ gbáradì láti san ẹgbẹ̀rún 6 sápò ìjọba lórí àwọn dúkìá rẹ̀ wọ̀nyí. Bí ọdún kan bá sì ti tẹnu bọpo, owó náà yóò tún di sísan lákọ̀tun. Ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹfà yìí ni akọ̀wé àgbà ní iléeṣẹ́ tó ń rí sí ètò ìrìnnà àti ìgbòkègbodò ọkọ̀ nípìnlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Abdulhafiz Toríọlá sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ láláùsá níkẹjà. Ọkùnrin náà sọ pé inú mi dùn láti kéde pé ètò kan máa bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ yìí láti túbọ̀ jẹ́ kí àrídájú wà nípa ẹni tó ní dúkìá ìrìnnà, èyí tí wọ́n ń pè ní proof of ownership certificate POC, níbàámu pẹ̀lú àwọn àlàkalẹ̀ tó máa jẹ́ kí ààbò, àrídájú àti ìjíhìn wà lẹ́ka ètò ìgbòkègbodò ọkọ̀ kárí orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ tuntun yìí wà níbàámu pẹ̀lú ìwé òfin ìrìnnà ojú pópó nílẹ̀ wa National Road Traffic Regulation tọdún 2012 tí wọ́n ti ṣàtúnṣe sí ìdìpọ̀ 99 ìsọ̀rí 73, èyí tó kàn nípa fún gbogbo oníǹkan ìrìnnà láti níwèé ẹ̀rí nǹkan mìíní yìí. Akọ̀wé àgbà náà tún ṣàlàyé pé ètò sísan owó orí tuntun yìí máa jẹ́ káwọn lè ní àkọọ́lẹ̀ tó péye nípa gbogbo nǹkan ìrìnnà pátá lórílẹ̀‐èdè yìí, torí àwọn máa lo àǹfààní náà láti ṣàkọọ́lẹ̀ gbogbo nǹkan pàtàkì tó yẹ kíjọba mọ̀ nípa nǹkan ìrìnnà kọ̀ọ̀kan. Ó ní ibi ìpàdé nípa ètò ìrìnnà lórílẹ̀‐èdè yìí táwọn ṣe lọ́jọ́ 9 oṣù karùn-ún yìí làwọn ti mú àbá náà wá, ààrẹ Tinubu sì ti fọwọ́ sí i. Ẹ ó rántí pé ọ̀fẹ́ ni iléeṣẹ́ ẹ̀ṣọ́ ojú pópó ìyẹn Federal Road Safety Corps FRSC máa ń fáwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò níwèé ẹ̀rí POC ọ̀hún títí di bá a ṣe ń sọ yìí. Àmọ́ láti inú oṣù keje tó wọlé dé tán yìí, omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọnú ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.